mo kí ẹ kú dédé àsìkò yìí o ẹ sì káàbọ̀ sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv lórí àkọ́tún ìròyìn àkíkà yín àwọn àgbọ́kọ́gbọ́n ìròyìn àwọn àgbọ́gbárímú tá a máa mú wá fún yín láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi máa bi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún àwọn ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Anambra ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì kan o lórí pé n tí wọ́n ṣe ni pé wọ́n gbẹ̀mí lẹ́nu àbúrò wọn ń ṣe ní ọ̀nà o títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n ní kèémọ̀ ṣèyún nìkan náà wọ́n tún ṣe wọ́n tún gbìyànjú o kódà wọ́n gbẹ́lẹ̀ bíríkótó bìrìkòtò wọ́n sì bo òkú ọmọ ọ̀hún wọ́n bò mọ́bẹ̀ láì jẹ́ kí ẹnìkan gbọ́ o nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Enumiago Nange Itam nígbà tí ó mọ sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ oníṣẹ̀lẹ̀ òun náà ló mọ̀ ṣẹlẹ̀ ní Akwa ní ọjọ́ 6 nínú oṣù kínní ọdún yìí gangan náà ni o. Wọ́n ní bí ọ̀rọ̀ ń bó ṣe jẹ́ gan ni pé ṣe rí ọmọ tí wọ́n nà pa yìí Chibuzo Okeke ló kọ rẹ̀. Wọ́n ní ń ṣe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì kan Chidebere Okeke àti Emebo Ogochukwu. Wọ́n ní àwọn méjèèjì o wọ́n ní ń ṣe náà fẹ̀sùn kan Chibuzo Okeke wípé ó ń ṣe àfọwọ́rá wípé àwọn kẹfẹ́ àwọn kankan lọ́wọ́ rẹ̀ tí èsì ṣe tiẹ̀. Wọ́n ní ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń dá olólù fún un pé èyí tó rí ní tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló ti rí bó ló ti jẹjẹ́ ó tún ti lọ ṣàfọwọ́rá ń bì kan àbí. Wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lù ú bí kíkú bí yíyè nu o. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọmọ ó mọ̀ dágbére fáyè ó dákẹ́ sí wọn lọ́wọ́. Wọ́n ní eléyìí gangan náà ló mú kí àwọn méjèèjì o wọ́n ní fúnra wọn náà wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n gbà tí wọ́n gbé débẹ̀ ńkọ́ dókítà ní ọmọ tẹ́ gbé wáyé kò mọ́ra mọ́ òfẹ́ kan tẹ́lẹ̀ nísìnyí báyìí ó ti wá dágbére fáyé. Àwọn méjèèjì wọ́n mọ̀ tún gbé òkú ọmọ ọ̀hún o wọ́n gbé e lọlé fúnra wọn nígbà tí wọ́n sì gbé délé nínú ọgbà ilé ibi tí wọ́n ń gbé wọ́n gbẹ́lẹ̀ bíríkótó bìrìkòtò wọ́n sì bo òkú ọmọkùnrin Chibuzo Okeke wọ́n bò ó mọ́bẹ̀ o nígbà tó wá di bí ọjọ́ méjì mẹ́ta tí wọ́n ti ń wá ọmọ yìí ńlé àtàwọn mọ̀lẹ́bí náà wọ́n sì tún jọ ń wá ní o. Lẹ́yìn ọ̀rẹ́yìn ìwádìí ṣàpadà fi hàn wípé ibi inú ọgbà ilé ọ̀hún òun náà ni wọ́n mọ̀ bo ọmọ náà mọ́. Ní báyìí àwọn méjèèjì o wọ́n ti ń jẹ́jú kíókíó lágọ̀ọ́ ọlọ́pàá kódà láìpẹ́ ọjọ́ wọ́n fi ojú ba ilé ẹjọ́ ń tọ́rí lọ́bẹ̀ tún ìwà rọwọ́ wọ́n wà lọ rò nílé ẹjọ́. Nínú ìròyìn tó tún lákàkì tí ń bẹ ní ọwọ́ mi lákò yìí ó náà ni ìròyìn ọmọkùnrin kan eléyìí tó jẹ́ ọmọ ẹni ọdún 27 27 years old eléyìí tí ilé ẹjọ́ ní kó lọ mọ́ lùgbà o nínú ọgbà ìtúnirọ̀ fún odidi ọdún 14 gbáko báyìí látàrí wípé ó fi tìpátìkùkù jábàálé jẹran sunkún sí fígẹ̀tìlẹ̀ lára àwọn ọmọdébìnrin ọmọ ọdún 8 kan àti ọmọ ọdún 11 kan nípínlẹ̀ Abia. Ilé ẹjọ́ kan tó fi kalẹ̀ sí ìlú Umuahia tí ṣe olúlu ìpínlẹ̀ Abia òun náà ló mọ̀ ní kí ọmọkùnrin ọ̀hún Chukwuwere Okechukwu Akọmọsìn wọ́n ní kó lọ mọ́ lùgbà nínú ọgbà ìtúnú látàrí pé ó fi tìpátìkùkù bá àwọn ọmọdébìnrin méjèèjì ọ̀hún lájọṣepọ̀ ní ọjọ́ 10 nínú oṣù kínní ọdún yìí tó jẹ́ ọjọ́ Ẹtì. Òun náà ní ilé ẹjọ́ ọ̀hún tó ní kí ó lọ mọ́ ló rán ọmọkùnrin náà ló rán ní ẹ̀wọ̀n. Wọ́n sì ní ẹ̀wọ̀n ọ̀hún yóò ṣe ẹ̀wọ̀n ọdún 14 méjì léra wọn ní o nítorí pé ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án náà ló jẹ̀bi rẹ̀ ìyún ọmọdébìnrin ọmọ ọdún 11 kan àti ọmọ ọdún 8 kan tó fi tipá bá lájọṣepọ̀. Ọ̀dà láti ìpínlẹ̀ Ẹdó bákan náà ló mọ̀mọ̀ sórí o ṣùgbọ́n eléyìí tún bá ọ̀nà àrà ọ̀tọ̀ míì yọ o. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn gídìgánkú 3 kan látàrí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta o wọ́n gbìmọ̀ papọ̀ wọ́n sì fipá figẹ̀tilẹ̀ bá ọmọdébìnrin léńjeléńje ọmọ ọdún 12 wọ́n fi bá a lájọṣepọ̀ ó kọ ọmọ tí wọ́n fi léde wọn ní Esther náà ni ọmọ náà ń jẹ́ o. Wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ tó bá ní lọ́kàn jẹ́ èyí ló ṣẹlẹ̀ ní ọjọ́ 24 December 24 lọ́dún 2024 ní agbègbè Ọ̀pẹ́là níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ẹ̀sàkò ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní àwọn ọmọkùnrin àwọn 5 òun náà ni àwọn ọkùnrin yìí o wọ́n ní iṣẹ́ rí ní tí wọ́n ṣe òun náà ni pé bí àwọn kan ṣe ń fipá bá ọmọ lájọṣepọ̀ òun náà làwọn kan gbé fóònù wọn dání o tí wọ́n sì ń ká gbogbo fọ́nrán fídíò ọ̀hún lẹ̀. Wọ́n ní kódà wọ́n tún fi sójú òpó ayélujára gbogbo wọn ti ṣe ìwà láabi wọn pẹ̀lú ọmọdébìnrin náà. Wọ́n ní àwọn 3 ńbẹ̀ ni wọ́n ti fi kélé òfin gbé báyìí ṣùgbọ́n
ṣùgbọ́n àwọn méjì yòókù wọ́n ti júbà ìwòrò wọn ti na pupa bora. Ọ̀rọ̀ ọ̀hún ti wá dé tí ìgbọ́ iléeṣẹ́ tí ń rí sí ìdàgbàsókè ọmọnìyàn àti àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ẹdó ní ọjọ́ 8 nínú oṣù kínní ọdún yìí. Ẹni tó jẹ́ olórí ti ààfin ní ìlú Ọ̀pẹ̀là gangan òun náà ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún o, tèmọ́ kọmíṣánná fún iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ àwọn obìnrin àti ìyàwó gómìnà ní ìpínlẹ̀ Ẹdó, arábìnrin Ẹ̀dísílẹ̀ Ànánì. Wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún báyìí, kódà wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí ọmọ ọ̀hún nílé ìwòsàn lọ́jọ́ 10 nínú oṣù kínní ọdún yìí. Wọ́n sì ní ọ̀rọ̀ ọ̀hún wọn ò ní fi ọwọ́ kékeré mú. Wọ́n ní àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí ọwọ́ tẹ̀ yìí kó tó di pé ọwọ́ tàwọn yòókù wọn náà wọ́n fi mú wọn, wọ́n fi dánrin òfin, wọ́n sì ní wọ́n fi òpin sí gbogbo tó bá ní ṣe pẹ̀lú wíwá mímọ̀ hùwà kò tọ́ sí àwọn ọmọdé, pàápàá jùlọ àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọwọ́ tẹ̀ yìí o, wọ́n fi mú wọn, wọ́n fi dánrin òfin nítorí wọn ò ní lọ láì jìyà nípínlẹ̀ Ẹdó. Àwọn àgbọ̀gbọ́ arímọ̀ròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashar bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́ẹ̀tù máa darapọ̀ mọ́ wa. Ire àti àánú Olúwa ọba kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.